kákìra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ ká bára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gànpẹ̀gàn ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olùwò wò Yorùbá bojú ọ̀tá gbolẹ̀ olùkú ìgbà yìí lọ́la àwa mọ̀ ọ̀pá ọ̀pá bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọ̀pá ọ̀pá gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó
wọ́n massive global kórè wọ̀lú o. torí lóye. ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí lóye. torí lóye ọmọọba. torí lóye. ọmọ sim global concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. ǹjẹ́ ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omosim Global Concept ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo kí yín lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin lórílẹ̀ lálejò lóyún inú láṣẹ ẹ̀bí mo kí gbogbo yín pátápátá pé ẹ kú gbogbo ọjọ́ ṣe rí o. Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin tí ẹ rí mi fún ìgbà àkọ́kọ́ mo kí yín orí pé ẹ kú dédé àsìkò yìí. Ìgbà onílé kòkòrò la gbé wálé nù. So mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá níbikíbi tí ẹ ti ń wò wá káàkiri àgbá ńlá ayé o. Jẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ láti ra property ilẹ̀ tí ẹ fẹ́ kọ́lé sí ẹ fẹ́ fi ṣoko tàbí ní kí n tẹ́ fẹ́ lò fún ẹ kàn sí Ọmọlúkà Great TV kẹ̀kẹ́ tá a bá yín ṣètò ibikíbi nílẹ̀ Yorùbá ni o. Àwa ọmọ tilẹ̀ ìdìlú níbikíbi nílẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ sí ẹ kàn sí wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí a ní àwọn ilẹ̀ kan sílùú Ìbàdàn tí ẹ bá fẹ́ ẹ jẹ́ ká mọ̀ ká lè tètè bá yín ṣe kí ni ká bá yín ṣètò ẹ̀. Mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi Ọmọlúkà ní orúkọ tèmi fún àǹfààní ẹ̀yin tí ẹ rí mi fúngbà àkọ́kọ́ ẹ kú dédé àsìkò yìí. Ẹ má dẹ̀ bínú pé ẹ gbúròó wa lánàá ìrìn àjò ló wà lẹ́sẹ̀ wa tí ẹ fi gbọ́ wa ẹ jẹ́ ìṣe fìlà mi gẹ́gẹ́. Ó lè kú ìjọ rẹ̀. Yes, ìwọ tó bá mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá ni ẹ tó jẹ́ ojúlówó ògidì ọmọ Yorùbá mo kí ẹ ipò kábọ̀ sí orí ètò. Ibikíbi yóò wá wù tó ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ ìbáà ṣe lórí YouTube ló ti ń wò mí ni ìbáà ṣe lórí Facebook ló ti ń wò mí ìbáà dẹ̀ ṣe lórí TikTok ló ti ń wò mí mo kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò. Ó wá níbi tí mò ń lọ lénìí ẹ jẹ́ kí n sáré gbé fídíò yẹn ẹ jẹ́ n sáré gbé wọlé kí gbogbo wa
ká lè ṣe kí ni ká gbọ́ ibi tí mò ń lọ. Pọ́ìntì tí mo fẹ́ kí gbogbo wa dìmú ni wípé mo sọ fún ẹ̀yin ọmọ Yorùbá nígbà kan rí àwọn in tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, most especially àwọn bọ́dà wa, ibi tí ilẹ̀ wa pẹ̀kun sí, ojú ààlà ilẹ̀ wa. Mo ṣe àwọn àlàyé kan fún wa pé tí Yorùbá tẹ́ ẹ̀ bá fúnra pé àwọn àìbìkítà àìkáràmásìkí nǹkan ó ń ba nǹkan jẹ́. Mo wá ṣe àwọn àkíyèsí kan pé àwọn ọmọ Ìgbò kan wá ń lẹ́nujọ́ bíi mélòó kan wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò tiẹ̀ ṣe. Èmi dẹ̀rẹ̀ mi ò fẹ́ wá fa wàhálà pẹ̀lú ọmọ nna torí bàbá wa olóyè Sunday ọmọdé ẹmọ ti sọ pé ká má bẹ níbọdì jà. So ìdí nìyẹn tèmi gan ṣe ní lọ́kàn pé mi ò ní bá wọn jà, ṣùgbọ́n tán bá gbé wá á fún wọn jẹ lẹ́kùnrẹ́rẹ́ ni. Náà ibi tí mo wá ń lọ ń sẹ̀yìn ni pé our borderline, mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ẹ bá mi pín, ẹ gbọ́dọ̀ má ṣaláì pín. Borderline ni wá ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ìdí ni wípé kán tó dìbò mo ti sọ fún yín wípé àwọn ibi tí ìyá gbà ń wọlé sí ìran ọmọ Yorùbá ibi tó pọ̀ ni. Bọ́dà wa àmójútó, eléyìí tó jẹ́ tiwa táwa fúnra wa lè tẹ́kì ẹ̀ tá lè mójútó àmójútó, eléyìí tíjọba tún bá wa mójútó, tíjọba take over fúnra wọn tán mójútó. Àwọn tó kó síbẹ̀, àwọn ọ̀tá tó fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, àwọn ni ìjọba tó kó síbẹ̀. A dẹ̀ ti complain pé okay, ibi bọ́dà wa wọ̀nyí o, àwọn tẹ́ ẹ kó síbẹ̀, ó jẹ́ nǹkan ìtìjú, ó jẹ́ nǹkan bíi insult sí ìran ọmọ Yorùbá. Kọ́mọ Yorùbá fẹ́ kọjá ní ilẹ̀ Yorùbá, àwọn aṣọ́bodè tó kódà sí bọ́dà kọ́ máa kó èrè ẹ̀ kọ́ máa challenge ọmọ Yorùbá. I have been to the border of Nigeria many times. Kò sí gbogbo bọ́dà tó wà ní Yorùbá yàtọ̀ sáwọn bọ́dà tó wà ní Ìbàdàn. Ìwọ̀nba bọ́dà tó wà ní Ogun State tó fi wọ Èkó kò sí nínú ẹ̀ tí mi ì tí ì rìn. Ṣùgbọ́n kẹ̀kan tó bá ní jẹ́ pé ẹ máa kọjá lórí ilẹ̀ ẹ̀yin, bóyá wọn ò mọ̀ wípé èyí tó jù ní ilẹ̀ Kòtónú, ní ilẹ̀ Benin Republic, ilẹ̀ Yorùbá ni. Bóyá wọn ò mọ̀, wọn ò understand ni wọ́n ṣe ń treat wa bí ìgbà tá a jẹ́ second class citizen nínú Nàìjíríà. Ṣẹ́rí màá sọ tẹnu mi, orúkọ tó bá wù yẹn pè mí, ẹlòmíì ti sọ mí lórúkọ that guy is too this, is too ethnic bigotry, is too this, oríṣi different kind of names. I don't bloody care. Mo dúró lórí ọ̀rọ̀ kan wípé Ọlọ́run dá olúkúlùkù orílẹ̀-èdè, ó fún wọn ní ilẹ̀ tiwọn, orí ilẹ̀, ó wá ní èdè nínú. Ọlọ́run dá oníkálukú sórí ilẹ̀, ó fún ní èdè, ó fún wọn láṣà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Ìran ọmọ Yorùbá orí ilẹ̀ kan ní, èdè kan dẹ̀ ní, kódà àṣà wa ìkan ni. Orílẹ̀-èdè kan ní ìran ọmọ Yorùbá. Ìyẹn lèmi dúró lé lórí. Ilẹ̀ ìran ọmọ Yorùbá belongs to the Yorùbás. Ẹ wo bọ́dà wa, àwọn Fúlàní, àwọn Haúsá, àwọn Middle Belt, àwọn náà kó dà síbẹ̀. Bẹ̀rẹ̀ láti Ìmẹ̀kọ Àfọ̀n, mo ti gbàbẹ̀ wọlé dáadáa. Wá sí Ìdíròkò, mo ti gbàbẹ̀ wọlé lákọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó fi wá Sówódé Àpá, mo ti gbàbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Tó fi wá sí Ìlaró, ní tẹ́bádé Ìlaró, ìlú kí mo lórúkọ ìlú Ọjà Ọ̀dàn, mo ti gba Ọjà Ọ̀dàn, mo ti gbàbẹ̀ wọlé dáadáa. Jásípò bẹ́ẹ̀ mo ti gbà á. Mo ti gba Owódé Bàdágìrì, mo ti gbàbẹ̀ wọlé sí Jẹ̀rẹ̀gbé dáadáa. Mo dẹ̀ ti gba Sẹ̀mẹ̀ bọ́dà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn bọ́dà bí ìwà o tí kò popular, ṣùgbọ́n tó bàbá fáwọn security dà sí, wà bá custom mbẹ̀, wà bá immigration, wà bá sójà, wà bá ọlọ́pàá, wà bá road safety, wà bá gbogbo wọn. Ní borderline nìyẹn. Ẹ pín kíní kí ló ṣẹlẹ̀, ẹ̀yin tèmi, ẹ má jẹ́ kó jà. Ẹ̀yin tèmi ní Facebook kí ní dé, ẹ bá mi pín. TikTok ẹ máa bó ṣe ń lọ náà. Ẹ̀yin bíi 10 ò lè wà pẹ̀lú mi kí n má ní 50 likes. Kí ló ṣẹlẹ̀? Ó yá ẹ máa tẹ̀. God bless you.
ẹ gbà bẹ́ẹ̀ ó níbi tí mò ń lọ ẹ̀yin ọmọ Yorùbá because Yorùbá ní tí etí ò bá gbọ́ yìnkì inú ò kì í bàjẹ́ mo ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan lemọ́lemọ́ lẹ́nu àwọn ará Biafra yìí pé Yorùbá àwọn lọ̀dàlẹ̀ àwọn náà bà nǹkan jẹ́ àwọn ni wọn jẹ́ kí Nàìjíríà dáa àwọn Nàìjíríà tó mi ìwà gbèjà ìlú at the same time tí mo bá gbèjà Yorùbá ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ inú ò lè bọ́ lọ́hùn sí ti bá jà fún ìran torí mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú Bíbélì ló jà fún ìran kódà Muhammadu Ànábì Muhammadu sallallahu alaihi wasallam ó jà fún ìran ẹ̀ ó jà fún Mẹ́kà ó jà fún àwọn Saudi àǹbógo tẹ̀ ti ń jẹ́ tọ́lọ́run ìjà tó jà ó ṣe é fojú rí lẹ́ni èèyàn ò lè jà Ọlọ́run náà dùn sí èmi máa jà fún ìran mi ìran Yorùbá wọ́n dẹ̀ nígbàgbọ́ tó dá mi lójú pé inú Ọlọ́run máa dùn sí mi ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi ní Facebook kíní ń jẹ̀rẹ̀ pẹ̀lú lọ sẹ́yìn ni o kíní ń ṣẹlẹ̀ ẹja ẹ̀jẹ̀ ẹ má jò já ẹ̀pin gbogbo borderline ni wa pátápátá everything àwọn foreigners náà kó dà síbẹ̀ àwọn ni wọ́n bà ọjọ́ ò bá gba bọ́dà á lọ rajà ní Benin ní Benin ní Ghana wọ́n á lọ ọjà tó bá ra ọjà yẹn tó fẹ́ kó wọlé àwọn tó pèrè àwọn ní immigration tó pèrè àwọn ní custom wọ́n á dá ọjà yẹn wọ́n á sì sí ẹ̀ ẹlòmíì ọjà 2 million ẹlòmíì ọjà 1 million arẹni tó rajà 5 million arẹni tó rajà 10 million wọ́n á dá mọ́tò ẹ̀ dúró wọ́n á sì sí gbogbo ọjà yẹn wọ́n á dẹ̀ kó lọ wọ́n á wá sọ ọmọ Yorùbá yẹn wọ́n á sọ sí ràbàràbà wọ́n á ba yí ẹ̀ jẹ́ wọ́n á sọ ìrètí ẹ̀ wọ́n á sọ dòfo wọ́n á sọ do ní rádaràda kò ní mọ ibi tó fẹ́ yà sí á bẹ̀rẹ̀ sí ní pòyì awọ ọ̀tún awọ òsì kò ní mọ ibi tó máa ṣe ìmí nǹkan lè lọ gbé nǹkan jẹ ìmí á di ẹ̀gbọ́n anílẹ̀ for the rest of his life or her life and the most painful part of it bàbá mi àrólé bàbá 1010 kò ní bàjẹ́ fún yín láíláí you are welcome the most painful part of it ni pé ọjà tí wọ́n sọ wípé ẹ gbọ́dọ̀ kó wọlé tí wọ́n sì sí lọ́wọ́ yín wọ́n á kó lọ sọ́fíìsì wọn wọ́n á wá lù ú tà fúnra wọn ní gbàǹjo wọ́n á wá lọ kó sí ìyàwó ṣọ́ọ̀bù ìyàwó tiwọn ìyàwó wọn á wá bẹ̀rẹ̀ sí ní lù ú tà àwọn máa tà á. ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ fún yín tá a bá tí ì fi gbogbo tá a bá tí ì fi gan ká fi gan gúnra wa lójú ká sún ara wa níbi tó bó ṣe ń lọ ẹ̀ tí ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá tí ìrẹ́dí àti gbára yín ẹ lè wá kú kì í joyè ilé bàbá ẹ̀ láìsí bẹ́ẹ̀ bá rẹ́dí pé tó bá já síkú kó já síkú mo sọ fún yín pé wàhálà lè kó bọ ara yín lọ́rùn adélẹ́bù kan ẹ nílé rìn mọ́ tẹ́ ẹ bá gbẹ́sẹ̀ kí wọ́n lè gbọ́dọ̀ san iye báyìí tẹ́ ẹ bá gbẹ́sẹ̀ méjì òye báyìí lè gbọ́dọ̀ san tẹ́ ẹ bá jí wọn ní kẹ́ ẹ sanwó ẹ tí ì mọ bó ṣe ń lọ màmá sọ fún yín ádàbẹ́ ni pé mò ń ṣeré ni. so mo rí nínú ọ̀sẹ̀ tí máa sọ fún yín pé òru àná mo sì gba bọ́dà Nàìjíríà mo sì gba bẹ̀ jáde bọ́dà ìdíròkò mo sì gba lánàá the funniest part ni pé wàá rí tí wọ́n wá tò ìpele sí pé wọ́n fẹ́ẹ̀ tó 50 bó o bá rìn kẹsẹ́ wọn á ní kan mú ẹ Mr. President ṣó mọ̀ pé mo ti pariwo mo dẹ̀ sọ fẹ́yìn ọmọ Yorùbá mo ní tí ààrẹ bá wọlé àwọn oore tó lè ṣe fún yín rèé kó fáwọn ọmọ yín kó fún wọn ní gift bíi appointment mo ní nǹkan tó lè fún ẹ̀yin ọmọ Yorùbá nìyẹn tẹ́ ẹ bá expect pé Tinubu kó fẹ́ dára fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ tanra yín jẹ ni níwọ̀n ìgbà tí Tinubu bá máa lo Nigeria constitution tó ti búra wípé this constitution I'm going to protect provide and do whatever bó ti wù kó tó ti sọ out kó o máa protect that o máa protect and guide that constitution láti fi govern Nàìjíríà wọ́n gbé constitution yẹn sínú àpò wọ́n gbé fún ó gbé kọ́ra ẹ̀ lọ́rùn lọ́jọ́ tó ń ṣe inauguration ìbí wò live níwọ̀n ìgbà tí Tinubu bá ti búra with that constitution máa guarantee ẹ̀yin ọmọ Yorùbá kò sí kankan tí Tinubu fẹ́ ṣe kò sí new thing tó fẹ́ ṣe fún yín láyé àtọ̀run mo dẹ̀ sọ mo ní oore tó lè ṣe fẹ́yìn ọmọ Yorùbá kó fún yín ní àǹfààní kẹ́ ẹ di àwọn position kan tó dáa mú mo dẹ̀ mention àwọn position yẹn Minister for Finance Attorney General of the Federation
chief of army, ọlọ́pàá, custom, EFCC, mo dárúkọ àwọn position wọ̀nyẹn pátápátá, education and agriculture, mo dárúkọ ẹ̀ fún yín. Now, bàbá wa Tinubu wọlé, àwọn ará Òkè Ọya tí wọ́n ń fìtínà láìfún wa, tí wọ́n fàyè ń dààmú ìran ọmọ Yorùbá, àwọn ló sì kú bọ́dà o. Wọ́n sì bá bẹ̀ lánàá yìí ò mórí wọn ò fi pàtàkì fún mi o. Ní àná yìí mo sì gbá wọn ò fi pàtàkì. Kì í dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nìkan ni mò ń gbà. Mo ti gba sẹ̀mẹ̀, mo ti ṣàlàyé fún yín, mo ti gba sẹ̀mẹ̀ bọ́dà many uncountable times. Mo ti gba owó dé Àpá lọ́pọ̀lọpọ̀ ọgbà. Mo ti gba owó dé Yewa lọ́pọ̀lọpọ̀ ọgbà. Mo ti gba Ìlàró wọlé. Mo ti gba ọjà Ọ̀dàn. Mo gbàdí Ìrókò lọ́pọ̀lọpọ̀ ọgbà. Mo ti gba Ìmẹ̀kọ Àfọ̀n. Mo ti gba gbogbo bẹ̀ yẹn. Ṣé ẹ rí nǹkan tí mò ń gbìyànjú àti sọ fẹ́yìn ọmọ Yorùbá? Mi ò sọ torí pé gbogbo àwa torí pé mò ń sọ gbogbo eléyìí tí mò ń sọ, ọ̀pọ̀lọpọ̀ bìlífù pé ṣe ni mo kórìíra. Ilé ò ń sọ̀rọ̀ ìkórìíra. Ilé ò ń sọ̀rọ̀ hatred. This is self-preservation. This is not a matter of hatred. I don't hate you. God give you your own land and make you the custodian of that your land. God gave this land to Yoruba people and he makes us the custodian. Ṣùgbọ́n àwọn ìkà kọlọ̀rọ̀ sí ẹ̀dá wọ́n wọlé wọ́n take over gbogbo tá à ń sọ yìí. Mo ń sọ ilé yìí fún yín ní ẹ̀yin ọmọ Yorùbá. Àwọn the level of evil tó ṣubú tẹ ìran ọmọ Yorùbá, wàhálà tó ṣubú tẹ Yorùbá ẹ̀ mọ́ ni. Tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ pé àsìkò tó yẹ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ yóò tún kẹ́ dìde rè. Number one, àwọn Ìgbò ti ra gbogbo ìgboro yín, wọ́n ti rà pé mo ti tẹnumọ́ many times. Tó fi di èdè eléyìí mo ti jáde o. Mo sì rí tán kọ́ ilé tuntun màá dọ́gbọ́n béèrè àwọn ẹ̀ka ló ra bí ìta ló ń kọ́. Wọ́n lọ́mọ Ìgbò kan ni. Lẹ́nìí mo ti rìn tó mẹ́ta tójú mi rí tí mo béèrè pé ta ló ra bí ta ló ń kọ́. Ọmọ Ìgbò kan ni. Ìgbò mú gbogbo ìgboro yín, wọ́n ra gbogbo ẹ̀ tán lọ́wọ́ yín. Gbogbo ilẹ̀ tẹ́ pè ní ìgboro, wọ́n rà tán lọ́wọ́ yín. Fúlàní mú gbogbo inú igbó, wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin ojúlówó ọmọ ọkọ, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ọmọlúwàbí, ẹ̀ wá níbi kankan tẹ́ ẹ gbẹ́kẹ̀lé, ẹ̀ ní ohunkóhun tẹ́ ẹ proud of. Even this is what we have. Tá a bá dẹ̀ wí tà ìwí, ẹ̀yin kan ní this is Nigeria. Anybody can do whatever he wants in any land. Wọ́n bí ìyá pọ̀nrín mọ́ pọ́pọ́ bàbá ńlá kú bàbá tiẹ̀ dá kó lọ Kánò. Kó ló fẹ́ lọ dára tó wù ẹ́ níbẹ̀. Wọ́n bí pọ̀nrín mọ́ pọ́pọ́ bàbá tiẹ̀ dá ìwọ ọmọ Yorùbá kó gbọ̀nà east lọ. Either Imo, Owerri, or Anambra, or Abia, anywhere in the east. Kó lọ bẹ̀ kó ló fẹ́ lọ dára bó bá ṣe wù ẹ́ níbẹ̀. This is Yoruba land and I stand by it. Yìí pé ilẹ̀ yìí ilẹ̀ wa ni Ọlọ́run fi jogún fún wa ni. Ó lè máa jẹ́ Nàìjíríà yín wàhálà yín ni ẹ that's one cup of tea. But láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, ìran ọmọ Yorùbá ń jẹ́ Yorùbá. Ìran ọmọ káàárọ̀ oòjíire ń jẹ́ oúnjẹ ọmọ káàárọ̀ oòjíire. So, mo ń sọ eléyìí kó ba lè yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ni. Tẹ́ ẹ bá dé bọ́dà wa lénìí, àwọn Fúlàní, àwọn Haúsá, àwọn Middle Belt, àwọn Igbo lè máa bá ń bẹ̀. As a matter of fact, tẹ́ ẹ bá rí tí àwọn custom ń tò tí wọ́n dúró tó mẹ́wàá ní ojú pọ́ìntì kan tán ti ń ṣẹ́ẹ̀kì, tẹ́ ẹ bá máa rí ọmọ Yorùbá níbẹ̀, ó lè jẹ́ nìkan. Ẹnìkan tó dẹ̀ máa jẹ́ ọmọ Yorùbá yẹn á jẹ́ bíi servant náà máa fi ṣe fún wọn. Lórí ilẹ̀ bàbá ẹ̀ wọ́n á fi ṣe servant. Mr. President, ẹ pàṣẹ kan restructure gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá. Èmi mọ̀ pé kò sí ọjọ́ tẹ́ lè pín Nàìjíríà. Àwọn òpònú, àwọn apọ̀dà, amukumẹ́kọ, aláìmèrò, aláìmara, aláìlọ́gbọ́n, aláìlóye, dìdìríndínrógbò, dìdìríndínrán ọjà. Àwọn ni wọ́n sọ pé tẹ́ ẹ bá débẹ̀, you will do what is right. There is nothing right in Nigeria, either in Nigeria constitution or in the Nigeria system of politics. There is nothing right. Mr. President, àwọn àmọ̀ pé ẹ lè pín Nàìjíríà láyéláyé. Nàìjíríà máa pínra ẹ̀. Ngbò bá takoko, táwa dàmọ̀ pákòkò ti tó ń sìn, Nàìjíríà kò pínra rẹ̀. But ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ yín, Mr. President dájú wa Tinubu, ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ̀ yín.
ẹ bá wa make sure pé gbogbo bọ́dà wa ẹ jẹ́ kó jẹ́ ọmọ Yorùbá ló ń gá ìdí ẹ̀. Ẹ lè dé bọ́dà north, èmi ò lọ́bẹ̀ yìí mú gbọ́ ni, but mo believe pé òótọ́ ni. Ẹ lè dé bọ́dà wọn ní north kẹ́ ẹ bá ọmọ Yorùbá níbẹ̀. Fúlàní Haúsá àwọn ni wọ́n ń ṣọ́ bọ́dà tiwọn fúnra wọn. Ìdí nìyẹn tí wọ́n fi ń ṣí bẹ́ẹ̀ lẹ̀ tí wọ́n ń kó nǹkan tó wù wọ́n wọlé. Anytime tó bá fẹ́ wọ́n á ṣí wọ́n á kó ẹrù wọlé. Nobody is challenging them. Nobody is querying them. Ṣé bí wọ́n ní lára ọmọ custom tí wọ́n ń gbé epo pa ọ̀bọ ẹ̀ tó dẹ̀ fojú ẹ̀ rí a custom officer tó jẹ́ ọmọ Ondo State tó ń gbé tí wọ́n tó ń kígbe síta wọ́n torí yẹn wọ́n mú wọ́n fìyà jẹ. Bọ́dà ti ní dẹ́yìn tí pé kò sáàyè níbí kẹ́ni tí ń wọlé kẹ́ni tí ń jáde. Bọ́dà yẹn náà sílẹ̀ lọ́hùn-ún wọ́n ń gbé tírélà ń babẹ̀ kọjá wọ́n ń fi kó epo yìí lọ. Kí lẹ ṣe sí? Fúlàní ló ń ṣọ́ bọ́dà Fúlàní, Haúsá ló ń ṣọ́ bọ́dà àwọn Haúsá. Mr. President ọ̀gá Tinubu bàbá wa lẹ jẹ́. Ìwọ̀sí àti àbùkù tó ń kan ìran ọmọ Yorùbá ó pàjù is of the highest order. Please ẹ bá wa restructure. A fẹ́ kí Yorùbá kó máa ṣọ́ bọ́dà Yorùbá. Ọmọ Yorùbá tó bá ń ṣọ́ bọ́dà Yorùbá tó bá ṣorí kórí àjọjọ kojú ara wa àjọ ṣìnà kojú ara wa. Irú ẹ̀mí tí mi jẹ́ gbóyìnbó máa mọ bí màá ṣe fèsì ẹ̀ pẹ̀lú èdè Yorùbá sí Yorùbá. Bó jẹ́ ayé lálá ni màmá fi bú èpè tó. Bó jẹ́ mẹlẹ̀bìṣá ni màmá fi bú èpè fún. Bó jẹ́ ògún láká yí ọ̀sìn mọ́lẹ̀ bó jẹ́ èṣù. Onílé kankan ọ̀nà òun olómi lébẹ̀jẹ̀wẹ̀. Bó jẹ́ ògún láká yé bójú òun ni màá fi máa ṣépè fún. Bó dẹ̀ jẹ́ èṣù ọ̀dàrà èṣù láàdú onílé oríta bẹ́ẹ̀ ni wọ́n ràn bá àrídá. Màmá fi bú èpè tó. Anyhow tí bá fi lè bú, á mọ̀ ìpè yẹ sí nǹkan kọlu òun Yorùbá sí Yorùbá ni. Bọ́tọ́ máa ń mú Fúlàní tàbí ọmọ Ìgbò tó gbé sí bọ́dà tó ń sọ òyìnbó sí mi tèmi ò dẹ̀ gbóyìnbó ó dẹ̀ ń ráìdì mi ó fìyà ń jẹ mí. Lánàá yìí mo wà ní bọ́dà ní àná mo wá wo ọlọ́pàá méjì àwọn méjèèjì wá lọ wọ́n wọnú Kútọ̀nù inú Ìgọ̀lọ̀ wọ́n ra a bag of rice each wọ́n wá fẹ́ gbé wọlé àwọn méjèèjì yẹn wọ́n gbé wọn wá ní ẹtí àwọn mítímọ̀ obìnrin làwọn méjèèjì wọ́n dẹ̀ jẹ́ ó dẹ̀ constable làwọn méjèèjì yẹn bí mo ṣe rí wọn constable ni wọ́n ò ní ránkì constable ni bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n gbé wọn wá wọ́n ṣẹ̀ dé wọ́n wá wọnú Ìgọ̀lọ̀ wọ́n lọ ra rice nínú Ìgọ̀lọ̀ èló ni wọ́n ra rice wọ́n náà bí ìmọ̀ye tán náà tà ń bẹ̀ wọ́n wá gbé rice yẹn wọ́n wá fẹ́ gbé wọlé síbí. Fúlàní tó wà ń bẹ̀ tó jára àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tó jáwúsá ó stop àwọn méjèèjì pé kò sí tó lọ wọ́n jọ jẹ́ fọ́ọ̀sì ni o ó stop àwọn ọlọ́pàá yẹn pé ẹ lè gbé wọlé àfi tẹ́ bá san 15,000 fóun wọn ò fi pàtàkì fún mi o mo fojú mi rí lánàá àná aláàgbẹ̀ yìí mo wá sọ́wọ́ mi bí eléyìí mo wá wò ẹ wá lórí ilẹ̀ bàbá wa mo wá súnmọ́ àwọn ọlọ́pàá obìnrin yẹn mo wá dọ́gbọ́n súnmọ́ ọ̀dọ̀ wọn mo wo àyà wọn mo rí pọ́mọ Yorùbá ni wọ́n ìkan jẹ́ bóyá kíkanjú náà kọ sáyà ẹ̀ ìkan já kíkanjú mo rí Rónkẹ́ kìíní kan láyà ẹnì kejì wọn mo ti rí pọ́mọ Yorùbá làwọn méjèèjì ó sọ fún wọn ní wọn ò lè gbé ráìsì yẹn wọlé ó dàbí tán bá san 15,000 ara mi bù má sọ obìnrin kọ mí ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe ìbínú mi rú sókè but I am a person who knows how to control my anger tínú bá bí mi máa dọ́gbọ́n control ẹ̀ tí n bá faraya bẹ̀ lánàá nǹkan mi lè ṣẹlẹ̀ lórí wọ́n dẹ̀ sọ fún abẹ́ gbé mi bá bá dẹ̀ gbìyànjú ẹ̀ wàhálà bẹ̀rẹ̀ mo ní láti control ara mi bínú ṣe bí mi lórí ilẹ̀ bàbá wa wọ́n ra a bag of rice each báwọn fẹ́ lọ máa jẹ́ nínú ilé a bag of rice custom yẹn sọ fún wọn tó jẹ́ ọmọ Fúlàní ọmọ Haúsá ó sọ fún wọn yín pé tí wọn ò bá san 15,000 wọn ò lè gbé rice yẹn délẹ̀ mo sọ fún wọn nígbà tí mo kúrò bẹ́ẹ̀ tí mo ní tó bá ṣe èmi ni mo gbé yúnífọ̀mù sọ́rùn wàhálà àjọ máa tákàn mi máa gbé ráìsì mú máa pe ọlọ́kadà àgbè tó bá bí alákòóbá bẹ́ẹ̀ kó dà bọ̀ bí pé wọ́n tún dóbìnrin ṣé mọ̀ rísì tí mo ṣe ń sọ eléyìí ni wípé ìwọ̀sí tó ń tọ́lé àwa ọmọ Yorùbá lórí ilẹ̀ Yorùbá ó kọjá àfẹnusọ àwọn là ń pariwo pé kọ́mọ wá débẹ̀ àtúnṣe máa wáyé ọmọ wa ti débẹ̀ wọ́n ti yan ọmọ Yorùbá as head of custom tí Yorùbá ò ṣe for almost 40 years now tí Yorùbá ò gbóòórùn tó jẹ́ pé kọ́ darí custom
mo dúpẹ́ o Tinubu o ṣé inú mi dùn. Wọ́n yan ọmọ Yorùbá àsọ̀gá ọlọ́pàá, wọ́n yan ọmọ Yorùbá àsọ̀gá àmì tí Yorùbá ò fojú rí for the past almost 30 years now tí Yorùbá ò fojú rí. Now kí ló wá ṣẹlẹ̀? Ọ̀gá sójà tí òun ní lágbájá àbí kí mo fi orúkọ ẹ̀ máa tún bọ̀. Ẹ má bínú, máa wá orúkọ wọn jáde. Yes, lágbájá. Mr. Taoreed lágbájá, ojúlówó ọmọ Yorùbá náà pè yín. Ẹ bá wa rí ìṣọ́bù as far as I'm concerned. Níwọ̀nba tí ọpọlọ mi mọ tí mo dẹ̀ ní tí mo tó dẹ̀ yé mi mọ́. Ó dá mi lójú pé as at today you have the 100% authority of the Nigerian army. Ìwọ la láṣẹ army, but Mr. President la láṣẹ tiẹ̀, right? But all the members of Nigerian army are answerable to you. Mr. Taoreed lágbájá, ẹ bá wa rí ṣọ́ọ̀bù ilẹ̀ Yorùbá. Ẹ kó Fúlàní kọjá sí ilẹ̀ Fúlàní kán lọ ṣọ́bodè wọn. Ẹ dá Yorùbá padà sáwọn ilẹ̀ bọ́dà ilẹ̀ Yorùbá káwọn fúnra wọn ṣọ́bọ̀dà wọn sà. Mr. lágbájá. Afẹ́fẹ́ yìí pé tá a bá ń gba bọ́dà yẹn ká lè sọ Yorùbá sáwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa tó wà ń bẹ̀. Ẹnìkan challenge mi tó àná ẹ̀sọ́ nípa bá tún kó Yorùbá síbẹ̀, Yorùbá lábàbẹ̀ jẹ́ Yorùbá láṣẹ. Ẹ jẹ́ kí Yorùbá débẹ̀ jẹ́ kọ́ wá bàjẹ́. Eléyìí tá máa fi tá máa wọ́ bọ́ ọ̀tá tá a di olúra wa àlùbẹ́ yìí. Eléyìí tó bá ṣe é fi nǹkan náà ká nà dáadáa. Kó lọlé kán lọ máa gbé lọlé babaláwo kán máa tọ́jú ẹ̀ kí ló ṣe alóhùn ṣe tá ló ṣe ọlọ́hùn sọmọ Yorùbá. Ṣó yẹ kí ọmọ Yorùbá ṣe burúkú sọmọ Yorùbá? Ká bọ́ bá ṣe máa kí ọwọ́ ìka ká kì bọ́ra wa lójú. Ìwọ̀sí pọ̀jù fọmọ Yorùbá. Mr. Taoreed lágbájá, afẹ́kẹ́ bá wa change ẹ̀. Afẹ́kẹ́ bá wa ṣàtúnṣe. Custom ọmọ Yorùbá náà gbé síbẹ̀. Bashiru Adéwálé Adéníyì lórúkọ ẹ̀. Ọmọ Ìgbò kì í jáde Wálé Adéníyì. Ọmọ Fúlàní ò kì í jáde Wálé Adéníyì. Ọmọ Hausa ò kì í jáde Wálé Adéníyì. Kódà middle belt kankan ò jáde Wálé Adéníyì. Ọdúnlówó ọmọ Yorùbá lóore. Ẹ bá wa ṣàtúnṣe gbogbo àwọn kọ́sítọ́ọ̀mù tó wà ní bọ́dà wa, bẹ̀rẹ̀ láti Bẹ̀nẹ̀, bẹ̀rẹ̀ láti Sẹ̀mẹ̀ bọ́dà títí tó fi dé ibi tí ilẹ̀ Yorùbá pín sí ní Ìgbómìnà land. Ẹ bá wa kó everything that has to do with northerners. Ẹ kó wọn lọ sí ilẹ̀ north náà, ẹ jẹ́ kán lọ gáìdì bẹ̀. Kẹ́ ẹ kó àwọn ọmọ Yorùbá sí bọ́dà fún wa. Ẹ kó wọn síbẹ̀ kán ṣe orí burúkú. Ká kí ìyàgbẹ́ kí lọ dà sójú wọn. Kí pákẹ́ẹ̀tì ìgbẹ́ kí páàkì ẹ̀jọ́ sínú ike kí lọ yí lé wọn lórí níbi tán ti láwọn ṣe kìíní. Ká má ríran dúró. Mr. Lágbájá. Mr. Adéníyì Adéwálé. Téèyàn bá wà lẹ́nu iṣẹ́ ẹ má sì mí gbọ́. They deserve our full respect. Wọ́n bá ní ẹ dúró. Ìdẹ́pẹ̀ lọ́mọlúwàbí ní ẹjọ́ bára yín sọ̀rọ̀. Ẹ jẹ́ wọn sí àyè ẹnu iṣẹ́ wọn náà wà. Ọmọ Yorùbá mo sọ fún èèyàn ọmọ Yorùbá sì kẹ̀kẹ́ tì mí fẹ́ gbọ́ mi. Ẹ jẹ́ wọn sí ẹ pọ́n wọn lé, ẹ jẹ́ kán wà mí kán wà. Ẹ pọ́n wọn lé. Ṣùgbọ́n tán bá wá gbé sàrá àwọn kọjá mọ́sáàsì tán fẹ́ máa gà yín. Kò sí yàtọ̀ ọmọ Yorùbá fẹ́ fi jẹ yín. Tó ọmọ Fúlàní ò ti fi jẹ yín. Mọ́ kó sì. Ṣùgbọ́n àwa bìlífù pé ọmọ Yorùbá ló nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kó ọmọ Yorùbá gáìdì gbogbo bọ́dà wa. Ọ̀gá ọlọ́pàá kí lorúkọ tiẹ̀? Mo ń sọ eléyìí kó ba lè yé gbogbo ẹ̀yin
Káyọ̀dé Ẹgbẹ́tókun dádì mi àtàtà wọ́n ròyìn yín wọ́n lẹ́ gùdù gan Ẹgbẹ́tókun kò ní bàjẹ́ fún yín o mò ń bẹ̀ yín ni ẹ kó gbogbo ọlọ́pàá tó jẹ́ náà wọ́n jẹ́ ọmọ Fúlàní ẹ kó wọn kúrò ní bọ́dà wa nílẹ̀ Yorùbá ẹ kó wọn padà sí náà tí wọ́n ń bẹ̀. Àwọn ọmọ Yorùbá tó kọ́mpítẹ́ǹtì tó mọṣẹ́ dáadáa wọ́n kún iṣẹ́ ọlọ́pàá àmọ́ ẹ kó wọn lọ sí bọ́dà wa ẹ jẹ́ kán gáìdì bọ́dà wa yóò bá gáìdì ẹ̀ tí ó kù sọ́wọ́ wọn bàbá ńlá bàbá wọn ló ní tí ò bá lè gáìdì ẹ̀ bó ti tọ́ bàbá ńlá kù bàbá wọn ló ní àwọn ló mọ̀ let Yorùbá guide Yorùbá bọ́dà gbogbo àwọn Fúlàní tó bá wà ní bọ́dà kan jọ ọlọ́pàá Mr. Ẹgbẹ́tókun ẹ bá wa change wọn ẹ kọ́ ọmọ Yorùbá síbẹ̀ ó kù immigration. Mo bá ó kù díẹ̀ o kí n wá play nǹkan kan fún yín. Yes. Àwọn mọ́mì wa ni o mọ́mì Adépọ̀jù Mrs. Adépọ̀jù Mrs. Adépọ̀jù is the Controller General of Nigeria Immigration Service ẹ̀yẹn ni àjọ aṣọ́pè my daddy mọ́mì Ẹgbẹ́tókun màmá dáadáa alẹ́rẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ abiyamọ tòótọ́ tó discipline dákú màmá mo bẹ̀ yín kò ní bàjẹ́ lójú yín kò ní bàjẹ́ pàtí ẹ dá àwọn Fúlàní àwọn middle belt tí wọn ń sọmọ Yorùbá ẹ kó wọn kúrò níbòde wa ẹ kó wọn lọ sí north ẹ jẹ́ kán lọ sọ Sambisa ẹ jẹ́ kán lọ sọ kán lọ sọ Sokoto ẹ jẹ́ kán sọ Gogobiri ẹ jẹ́ kán Gomberada ẹ jẹ́ kán lọ sọ Katsina border ẹ jẹ́ kán sọ Kano border ẹ jẹ́ kán kó wọn lọ sọ ọ̀hún ẹ jẹ́ kán lọ sọ Lake Chad ẹ wùdú àwọn ọmọ wa tó wà ń bẹ̀ tán bí wọn ló tó ẹ wùdú ọmọ padà wọlé. They are capable. Tó bá lè hustle tó struggle ní Sambisa tó struggle ní bọ́dà òkè náà níbi tó kó wọn dà sí tẹ́ ẹ bá kó wọn wá sí bọ́dà ilẹ̀ Yorùbá wọn máa ṣe dáadáa ẹ káwọn ọmọ Yorùbá padà sí bọ́dà wa ẹ̀bẹ̀ mo bẹ̀ yín màmá mi Adépọ̀jù mọ́mí o apẹ́láyé mọ́mí o ajẹun ọmọ Adépọ̀jù ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ akànlápá tírélà àgbàdànù àrùn gbòǹgbòǹ mọ́mì ìyá dáadáa ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ má tẹ̀lé ò lè jà mọ́mì ẹ sáà bá wa kó ọmọ Yorùbá dà sí gbogbo bọ́dà wa you have the 100% authority of Nigerian Immigration Service which I believe you are the chief commander you are the head of Nigerian Immigration Service ẹ bá wa kó you have the right to give that order ẹ ṣe kẹ dá gbogbo Fúlàní padà sáyé ara wọn kẹ kó ọmọ Yorùbá padà sí ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín ni o. Mommy and I tell you, you are old enough to be my father, to be my mother. I cannot boo you. But believe me, you don't let the guy one pé kẹ́ mọ́ ṣàtúnṣe. Kọ́dún yìí ó tó parí kí n mọ̀ rí any changes. Mama, your lady, kí tẹ́ wá sẹ́yìn nìkan. Ìbù yín, as they look at me, I know they fear death. Bí ìbẹ̀rù ikú bí kú bá dé náà mú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣẹ̀dá ló. Mo fi yẹn mo fi jọ bàbá mi kí ló kẹ́ anybody pẹ̀lú ẹ̀rọ bá ti kú ó parí ìkálẹ̀ àní ẹni kò mẹ̀yìn ẹni kò dé mẹ̀yìn ó bá ti kú ó ti lọ náà nù the worst ẹni ẹ tọ́jú ẹ̀ àdéhùn èmi dẹ̀ ní mo yọ̀ lẹ́gidi bẹ́ẹ̀ bá tọ́sọ̀ mi kẹ́ tó tọ́sọ̀ mi fún ṣẹ́jú bíi mélòó kẹ́yìn ti kú bá sì ti kú mọ́ lọ náà nù ó parí mi àná lè fi ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ ti bá Yorùbá nation continue náà ni àwọn mi àtúndìdé kan tún máa pariwo yìí lọ mo rọ́bà ikú mi ò sí lọ́wọ́ ẹ̀dákẹ́dá àfọlódùmarè nìkan ló lè sọ pé ọmọlúkà ọ̀bọ̀ òun ló lẹ̀mí mi lọ́wọ́ mo sì ti bá ṣèpinnu ó sì ti ṣèpinnu fún mi pé kí n sì ní iléèwé ń dàgbà yín dòpó àṣẹ́gun àṣẹ́ntẹ̀dùmarè. Màmá àlejà dáàdì mi lágbájá àrí àlejà bàbá mi Ẹgbẹ́tókun kò lè sí jà adéwájú àlejà. Bàbá mi ní gbogbo yín dé àti màmá mi ntẹ́mi ṣáà ń bẹ̀ yín fún mi kẹ́ ẹ ṣe I am begging on you that insult tí wọ́n bá tó ní ìran Yorùbá ó kọjá àfẹnusọ ó kọjá àfẹnusọ is getting too much incident tó ṣẹlẹ̀ lánàá inú bí mi sẹ́ẹ̀
mo faraya ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe, ta ni mo fẹ́ pè, ta ni mo fẹ́ jà, ta ni báwo mo ti fẹ́ jà á. Wọ́n á sì mo ní ẹni tí èmi mọ̀ tí òun ṣe pé wọ́n fi pàtàn fún mi. Ọjà tó sì lọ́wọ́ ẹ̀, ọjà tó lé ní 1.7 million ní. Nínú 1.7 million yẹn, ó yá 1 million ní bank, ó lọ yá 1 million naira. Ẹni tó fi gba àjọ tó dájọ́ tó kó mọ́ra tó lọ fi rajà sì ṣe ẹ̀sìn gbọ́dà di ọ̀la ọlọ́run àtọ́jà yẹn. Ẹlòmíì àtúntì rajà AS kí ọjà yẹn kó dáàrin ìlú. Wọ́n já ṣọ́ọ̀bù wọn kílẹ̀ tó mọ́, wọ́n lòdù òróró lọ, wọ́n lòdù mẹ́sì lọ. Ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ kí ebi kó pa wá kú because they believe that àwọn olóyè kó máa ṣàfùwà lóúnjẹ. Wọ́n ti sọ ìdí nìyẹn tó ò ṣe fẹ́ ká kó anything tó ní ṣe pẹ̀lú oúnjẹ gbàgbọ́dà wọnú Nàìjíríà. They want to be serving us. Kódà wọn lá máa supply wọn kọ́ lè rí ibẹ̀ yẹn fi fight wa. Kọ́ lè rí ibẹ̀ gẹ́gẹ́ bí ìkànnì wọn ṣe sọ lọ́sẹ̀ tó kọjá that they are going to stop food supply to the south. Ìyẹn ló mú dìdì ní díròpù ọmọ Ìgbò kan tó lọ sọ̀sọ̀kúsọ tó kú Sunday Ìgbòho. Dìdì ní díròpù ara ẹ̀ tó lọ dúdúkúdú tó ń bú olóyè Sunday ọmọ Adéyẹmọ. Jagunla bíi tiwa. Ó bẹ́tà kó má jáde ká má mọ̀ ẹni, àwa máa bu ẹ̀jẹ̀ ni. A máa jẹ́ ni àwọn òkú gbẹ́ ọmọ Ìgbò. Ẹ jẹ́ kí n tún padà sílé o. Ṣé rí Yorùbá? Mo lè máa sọ̀rọ̀ pẹ̀lú tara, mo lè máa ké. Tí mo rí ló ń ta mí lára. Ẹ lọ sí gbogbo major towns and cities in Yoruba land. Tẹ́ ẹ bá ń láàárín ìgboro wọn, àwọn main street ẹ lọ wò ó, ẹ discover pé Ìgbò ti ra gbogbo ẹ̀. Tá a bá wí tá a pọ̀, Ìgbò àníkàgbẹ́nu wa sọ̀rọ̀ pé ṣe báwọn rà á ni, ṣe báwọn ló ta fún wa. Nígbà tó di street bá wà, a street that has more than 500 buildings, tó ti 400 of it tó jẹ́ ìtì Ìgbò. Ọmọ Yorùbá ẹ̀tùkú ẹ̀ láròjinlẹ̀ torí Ọlọ́run. Eléyìí bà mí lọ́kàn jẹ́ ní. Nígbà tẹ́ ẹ̀ bá rí ìgboro dúró sí láàrin ibikíbi gbẹ́kẹ̀lé láàrin ìgboro. Máa ní inú gbọ́dá tó ní ká tún kọjú sí Ìgbò òtún ṣe é lọ fún wa Fúlàní tí tẹ́ kó ba gbogbo ẹ̀. For God's sake ẹjọ́ ẹ láròjinlẹ̀ ọmọ Yorùbá mo bẹ̀ yín. Mo bẹ̀ yín, mo fi gbogbo dání láyé bẹ̀ yín ẹ láròjinlẹ̀ ẹjọ́ ẹ torí t'Ọlọ́run bo ní ìran. Àwa náà ti ẹ̀ níbikíbi tá à níbi yà sí mo la fẹ́ lọ. Where are we going? Where exactly do we go? Ṣé gbogbo èèyàn ló lówó tó fẹ́ fi process abroad tàbí jápa ni? Abroad mo bẹ travel lọ́gbọ̀n iṣẹ́ ẹrú. You become automatic slave. Lábúròdù tẹ̀ ń lọ òun. Please ẹ jọ̀wọ́ ẹ̀yàn ọmọ Yorùbá ẹ̀rọ òun yín láròjinlẹ̀. Ṣó yẹ kó máa ẹlẹ́ran jẹ gungun ni? Ṣó yẹ kó máa aláṣọ máa wọ àkísà nítorí Ọlọ́run? Ọlọ́run fi gbogbo kẹ́kọ́, ó fi gbogbo nǹkan fi kẹ́yìn ọmọ Yorùbá. Gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ ọmọ Yorùbá. Ó fún wa ní ilẹ̀ ọlọ́ràá. Ó fún wa ní àwọn ilẹ̀ tó ṣe é gbin nǹkan tó dáa. Àti lọ sínú oko ká ṣoko, ó dogun, ó di ọdẹ, ó di wàhálà, ó di bẹ̀rù bójú fún gbogbo ìran ọmọ Yorùbá. Àwíjà ìwé nìkan sọ̀rọ̀ mo ní máa bò ó etí ẹ tí bá tún gbọ́ statement yẹn. Ó ní Yorùbá ò fẹ́ ṣiṣẹ́. Yorùbá ò fẹ́ ṣiṣẹ́. Yorùbá ò kì í ṣọ̀lẹ. Mo mọ̀ yẹn. Yorùbá ò kì í ṣe ọ̀lẹ. Kò sọ̀lẹ ní ìran ọmọ Yorùbá, àfẹ́ni tí ò bá rí ni. Kẹ́nìkan pè mí lọ́lẹ. Bí mo ṣe wà yìí, iṣẹ́ oko wù mí ṣe. Ìbẹ̀rù bójó ni ò lè jẹ́ kí n lọ mú oko. Iṣẹ́ oko wù mí. Èmi ni mo fẹ́ rò ni, àbẹ́mi mo fẹ́ wá ebè, àbẹ́mi ni mo fẹ́ máa tọ́jú ẹ̀. Ṣé owó ni mo fẹ́ fi ṣe? Nígbà bá lọ bá lónìí tí mo gbowó tí mo fi ṣoko, tí mo débẹ̀ lọ́sàn-án gangan ọjọ́ kan tí mo rí tí màálù ti jẹ gbogbo ẹ̀ tán. Ẹ jọ̀ọ́, ṣé kí n lọ bẹ́ sí kànga ni àbí kí n bẹ́ sódò kí n para mi? Ẹ wá sọ pé Yorùbá kan jọ̀lẹ. Ọmọ tó lọ yunifásitì tó dé tó ṣàfi ìgbàgbọ́ Ọlọ́run ṣèyanu, Ọlọ́run ṣèyanu. Ẹni pẹ̀lú jọ̀lẹ, ọ̀nà wo ló fi jọ̀lẹ? Gbogbo àwọn ọmọdé ń pè lọ́lẹ. Ẹ lọ fún gbogbo wọn, majority àwọn ọmọ tó ṣe yahoo.
ọpọlọ wọn ni wọ́n ń lò, wọn ò ń ṣe ọpọlọ wọn ò kú. That is to tell you wípé Ọlọ́run bless ìran ọmọ Yorùbá. Ẹ ronú yín ẹ̀yin èèyàn mi, gbogbo ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi, mò ń bẹ̀ yín ni. Nígbà tá a bá rí gbòòrò dúró sí ẹ̀ta gbogbo, everything ìgboro ẹ ti tà tán, bẹ́ẹ̀ dádó, the same thing ní Ládó, the same thing ní Lákúrẹ́, the same thing ní Lọ́ṣogbo, the same thing ní Ìbàdàn, the same thing l'Abẹ́òkúta, the same thing l'Ékòó. Ẹ̀rẹ́ ní wí ẹ̀gbà. Bẹ́ẹ̀ bá wá lọ pé ẹ jẹ́ ká padà sínú igbó, ká lọ máa develop bẹ̀, ká tún bẹ̀ ṣe. Ẹ wà dénú igbó, Fúlàní á fi àdá àti àáké àti ìbọn, wọ́n á fi lé yín kúrò nínú oko yín. Níbo lẹ wá fẹ́ wọ ẹ̀yin ọmọ Yorùbá? Òkè òkun lẹ ń lọ yìí. Ẹrú lẹ lọ ń ṣe ń bẹ̀. Ọmọ Yorùbá pè mí láti Oman. Ó ní Ọmọlúkà ẹ gbà mí, gbogbo ẹ bá lè fi gbà mí, ẹ gbà mí. Ayé ọ̀tá òun ti bàjẹ́. Tí ọ̀gá tó gbà á tó bá fẹ́ jẹun, ẹ̀yìn ẹ̀ náà fi ń ṣe tébù. Á kúnlẹ̀, á kọ́wọ́ sílẹ̀ nígbà tí ajá bá gúnlẹ̀. Wọ́n á gbé tébù sí lẹ́yìn. Wọ́n á bá sùn, ẹni tó rà á ń bá sùn. Àwọn ọmọ ẹ̀ ọkùnrin á bá sùn. Wọ́n ti fẹ́ pa á, wọ́n ti fẹ́ ba yí ẹ̀ jẹ́. Ọmọ nítorí bóyá tí n bá lọ màá rí kankan ṣàmọ́ra kí n tiẹ̀ padà sílé wá bẹ̀rẹ̀ business, tàbí kí n tiẹ̀ lè tọ́jú ìyá mi tí yà ń jẹ yìí. Yorùbá ṣó yẹ kọ́mọ ẹlẹ́ran jẹ egun ni? Ọmọ ẹlẹ́ran ò tiẹ̀ wá rí egun sójú. Máa sọ eléyìí torí pé kí ni ọ̀rọ̀ mi lè má ta sí yín létí. Tẹ́ ẹ bá wo gbogbo bó ṣe ń lọ, gbogbo àwọn àgbààgbà tó yẹ kó sọ̀rọ̀, gbogbo wọn ṣe bí eléyìí, wọ́n ń wòran. Àwọn míì tiẹ̀ ń lé ìtàn fẹ́ jẹ ni, ìtàn fẹ́ kó sápò, òun ni wọ́n ń lé kiri. Ìjọ máa bọ́ sínú àpò tiwọn, táwọn máa jẹ, tíyàwó wọn á jẹ, táwọn ọmọ wọn á jẹ, òun ni wọ́n ń lé kiri. Wọn ò ronú ọ̀la ìran ọmọ Yorùbá, tí Yorùbá ò bá ṣáà ti símọ́ kò káyé. Àwọn ní Canada tí wọ́n lè sá lọ, wọ́n ní Germany tí ọmọ wọn lè lọ, wọ́n ní Paris tí ọmọ wọn lè wọlé sí, wọ́n ní UK, wọ́n ní US, wọ́n ní everywhere tí ọmọ wọn lè wọlé kanlẹ̀ sí. Ìwọ tó lẹ́nikẹ́ni ọmọ Yorùbá, ó jòkó kó ronú ẹ̀. Ó rí bí sáwọ̀, ó rẹ́ni tó lè gbà ẹ́. Ìyá dẹ̀ jẹ́ oúnjẹ pírìgìdì ìyà, ó rí bí wọ̀, tíráàbù wọn ló fẹ́ lọ, ó rówó ṣe. Ibi tẹ́lòmíì ti ń kàgbákò, àwọn ọmọ Yorùbá mi tán ti ń kàgbákò nìyẹn. Wọ́n á léyàn tá a sọ fún apárọ́ fún ẹ pé mo máa bá ẹ ṣe, màá náwó ẹ̀, tó bá dọ̀hún màá máa gbowó yẹn lọ́wọ́ ẹ díẹ̀díẹ̀. Inú tiẹ̀ náà á dùn, kò mọ̀ kó fẹ́ lọ ta òun níbẹ̀ ni. Nígbà ó bá débẹ̀, ayé ẹ̀ bàjẹ́ láyà ayé dọ̀hún. Wọ́n á sọ di nǹkan mìíràn ni. Ọmọbìnrin tí mo sọ ẹ ti padà dé o. Bọ̀ kò ìnọ́mà títí ni bí mo ṣe sọ̀rọ̀ yìí, kò tí ìnọ́mà kò ìgbádùn. Tó ké burú ẹkún kíkorò lórí fóònù Ọmọlúkà ẹ gbà mí ẹ torí Olódùmarè, àánú ṣe mí. Let Yoruba sons and daughters guide Yoruba border. Kì í ṣe bọ́dà ilẹ̀ Yorùbá nìkan ni bọ́dà. Kì í ṣe Yorùbá land nìkan ni bọ́dà. There is border in the east with Cameroon. There is border in the north with Niger, with Chad, with Burkina Faso, and with Benin Republic also in the north. Border kékeré tó wà nílẹ̀ Yorùbá tá a fi border pẹ̀lú àwọn Yorùbá ẹgbẹ́ wa. The truth must be spoke. Kí òyìnbó yìí ọlọ́mọdé kó kán mi lébi. Ṣé àwọn ibi táwọn ń kó bọ́dà tá à ń lọ, ṣé wọ́n jẹ́ bíi bọ́dà ni? Tá a bá ní ká mú bọ́dà ìran ọmọ Yorùbá, Ghana la bá ṣí ẹ bọ́dà papọ̀. Gbogbo ibi tẹ́yìn pè ní bọ́dà wa yẹn, ilẹ̀ Yorùbá sì ní. Gbogbo ẹgbẹ́ pátápátá tẹ̀ bá gba gbogbo ẹ̀. Mo ń sọ fún yín, tó bá wọlé ní Sẹ̀mẹ̀, tó wọlé, wàá wọlé sájàṣẹ́ direct. Tó bá gba Awódé Àpá wọlé, wàá wọlé sí Jẹ̀rẹ̀gbé. Ẹ lọ bèrè èdè tí wọ́n sọ bẹ̀. Proper Yorùbá ni wọ́n ń sọ, Yorùbá pọ́nbélé. Tó bá gba Ìlaró wọlé, tó bá gba Ìdíròkò wọlé, wàá wọlé sí Ìgọ̀lọ̀. Ìgọ̀lọ̀ ní ara ìlú, ara ọ̀ndà ọba Onífọ̀nyìn ni. Mo wọ pálásì ọba Onífọ̀nyìn of Ìfọ̀nyìn land. Yorùbá pọ́nbélé.
tó o bá kúrò tó lọ gba ọjà ọ̀dọ̀ wọlé sínú Benin Republic wàá já sí Pòbẹ́ Yorùbá pọ́nbélé mo gba Pòbẹ́ kọjá sí mọ́wọ́ dání kọjá sí gbogbo àwọn ìlú tá à ń sọ yìí tó fi dé Àjàrà gbogbo wọn pátá Àjàrà yẹn Yorùbá pọ́pá gbogbo ìlú tá à ń sọ yìí tó fi dé Kétu tó fi dé Sàbẹ̀ gbogbo wọn pátápátá Yorùbá pọ́nbélé ni wọ́n so ibi tẹ́yìn pè ní bọ́dà tá a sì ń sọ yìí is still Yorùbá land but àgbàgbọ́ orílẹ̀-èdè míì ni wọ́n we agree with you that is another country entirely we agree àbẹ́ àkọjá yẹ wa àtúrọ̀ mo wọ bẹ̀ mo change owó mo náwó wọn mi ò kó náírà wọ bẹ̀ lọ́nà ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá gáìdì bọ́dà wa ẹ kó àwọn kinní burúkú wọ̀nyí ẹ kó wọn kúrò ń bọ́dà wa o ẹ má wájà wa o ẹ má wájà wa torí wípé mo fi ń ẹnu mọ́ mo dẹ̀ ń tún sọ tẹ́ ẹ bá ti àwọn èèyàn títí àwọn yóòtù tá à ń ké fún sí pé kéde tí wọn ò dáhùn tẹ́ ẹ bá pùsì wọn kàn gidi ìjà yóòtù ni ò dáa o ẹ lọ bèrè youth revolution ó máa ń ní agbára kọjá nǹkan tí agbára ìjọba máa gbé o mo ń sọ ilé ìfún yín ni ó bẹ́tà kẹ́ ẹ máa ṣe àwọn àtúnṣe tó yẹ kẹ́ ẹ ṣe ń sìn kí casualties yẹn kó má bàa pọ̀ jù ní o ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe back the northerners to go and guide the northern borders and let the Yoruba guide Yoruba land the same thing applicable to àwọn tó ń sáàbò àwọn NYSC tẹ̀ ń ṣe ẹ yẹ káwọn ọmọ Yorùbá lọ nọ́ọ̀tì mọ́ kán lọ kú dànù wọ́n tẹ̀ mo tẹ̀ gbọ́ pọ́n náà ti ṣàtúnṣe lórí yẹn let ọmọ Yorùbá serve in Yoruba land after all you say Yoruba is Nigeria can they serve in their fatherland in Yoruba land or Yoruba land is not Nigeria again ẹ jẹ́ ká serve káwọn ọmọ náà ti lọ sáfù ní náà ìbáwọn wọn kan fi wọn ṣe àsun kan fi wọn ṣe súyà ń bẹ àwọn náà ní nǹkan wọn ẹran jéró ló fi jéró oníjéró jẹ kò kán yé. I am saying this because this is becoming unbearable to us. Ó kọjá ó ti bọ́ sí. Nǹkan tí mo ti dìbẹ̀ ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò lẹ́nu òun kọ́ ni mo ti mú tọ́pìkì míì màá dìdí wá ṣe prógrámù fún wọn ni idiot tó lọ ń sọ̀rọ̀ sólóyè Sunday ọmọdé yẹn mo ní kò ní ṣe irú ẹ̀ mọ́ ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ni ẹ mọ̀ pé mi ò ń bínú sí Ìgbò mi ò dẹ̀ bínú sí Fúlàní mi ì bá wọn jà mi ì bá Fúlàní jà mi ò bá Ìgbò jà but I will keep on telling my people that kì í ṣe Fúlàní nìkan lọ ká ìran ọmọ Yorùbá ọ̀tá ọ̀nà mẹ́ta ni ìran ọmọ Yorùbá ní ọ̀tá Fúlàní ọ̀tá Ìgbò àti ọ̀tá bìrìtìkó àwọn bìrìtìkó àwọn tó dúró bí ọ̀tá gbòógì fún Yorùbá ní ilé tó tẹ̀ kẹ́ẹ̀dì ni àwọn ọmọ Yorùbá tó tún dọ̀tá Yorùbá gbogbo wọn lọ́lọ́run dẹ̀ máa yanjú ní kankan Ọlọ́run máa pa gbogbo wọn ni á pa wọn lẹ́kún wọn kú lójú ayé wọn wọn kú láì tí kú wọn kú àfi tí ò bá sáwọn tó nílẹ̀ àdàbí tí inú Ọlọ́run bá dùn pẹ̀lú ọwọ́ tí ìran Yorùbá wà nínú sọ́mọ̀ òtún sọ ni kọ̀ǹdíṣọ̀ tí Yorùbá wà lẹ́ni tó bá jẹ́ pé inú Ọlọ́run dùn sí tó bá jẹ́ fẹ́ inú Ọlọ́run ni bí Yorùbá ṣe padà sẹ́yìn lójoojúmọ́ tó ń rẹ̀yìn tí iná wọn ń jó àjò rẹ̀yìn tó bá ti jẹ́ pé inú Ọlọ́run dùn sí gbogbo ẹ̀yin leaders wọ̀nyí ẹ pé ayé leaders ẹ free ẹ bọ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kò sígbà tọ́lọ́run bá wo ìran ọmọ Yorùbá Awólọ́wọ̀ Ọlọ́run tó bá bójú wọlé Yorùbá tó rí tí Yorùbá dà Tábíọ́lá bójú wọlé Yorùbá tó rí tó dà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó bójú wọlé Yorùbá tó rí tí Yorùbá dà tí gbogbo wọn bá ń sunkún lọ́run àwọn abatimọkọlẹ àwọn Fẹ́mi Káyọ̀dé Ládòkè Akíntọ́lá gbogbo àwọn wíìsù tó ti lọ tí wọ́n mọ̀ nípa lẹ́wù tí Yorùbá bá jáde acceleration tí Yorùbá ń bá lọ acceleration of development tí Yorùbá ń bá lọ ní ìgbà táwọn yẹn wà láyé tí gbogbo wọn bá ń sunkún lọ́run nítorí Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ jágbàgbà tẹ́ ẹ wo Yorùbá nínú tí Yorùbá fi rí bó ṣe rí ẹ ní bọ́ nínú ẹ̀ láyé àpọ̀ mi ẹ máa sun ẹkún kíkorò ní ẹ ní escape. We will keep on telling you lójú yín ẹ pè wá lọ́dàlẹ̀ ẹ pè wá ní traitor ẹ fún wa ní treason ẹ fún wa lánìtì ìjẹba fẹ́ but the truth will remain the truth. ẹ jẹ́ ká padà sí regional government ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀lẹ́ṣẹ́ ẹ jòkó kẹ́ tún constitution tuntun kọ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀lẹ́ṣẹ́ ẹ jẹ́ ká máa lọ tiwa ẹ̀kọ́ ẹni kò jọ ṣé ẹ rí gbogbo oníṣẹ́ ẹ ní escape ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń fìyà ń jẹ ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ já ọmọ Yorùbá
tẹ́ ẹ fi ìyà ń jẹ ìran ọmọ Yorùbá tẹ́ ẹ ní Yorùbá ò ní bọ́ nínú ìgbèkùn yìí gbogbo yín pátápátá lọ́lọ́run máa palẹ́kún ẹ sunkún ni kò wá ní dalẹ́ kẹ́ tó sunkún ọ̀sán gbogbo ayé yín lẹ máa fi sunkún torí ẹ̀ ní dalẹ́. ní ìṣọ̀fẹ́ gbọ́n tí mo sọ ọ̀sán gbogbo lẹ máa sun ẹkún yẹn sẹ́ àbọ̀rọ̀ dalẹ́ ní kẹ́ sọ pé ẹ fẹ́ sunkún lálẹ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọ̀sán gbogbo lọ́lọ́run máa pa yín lẹ́kún agbo ìkorò agbo sẹ́nu gbogbo yín àdàbí tí gbogbo yín dàgbà mọ̀ ní pé bó ṣe lọ ìpé kìí ṣe tó tọ́ ẹ mú òótọ́ torí tẹ́fẹ́ jẹ torí ìdílé yín torí ọmọ yín ẹ̀ ń sá tàbí a rí nínú yín gan tó mú òótọ́ tó ń bẹ̀rù mi ò kí ẹ̀ I don't know who you are gbogbo yín kò ní yẹ ní papọ̀ ẹ lọ́jọ́ sọ ẹ lọ́jọ́ ẹ lọ mo jẹ́ ẹni tó bẹ̀rù ikú lójú yín ni if death come náà nìyẹn bye bye ni bẹ́ẹ̀ mi jọ ẹ lọ ẹ lọ́jọ́ ẹ wá sọ Yorùbá and ẹ sọ di toy ẹ sọ wá di ewéko wọ́n ti jẹ wá tán wọ́n bù wá jẹ wọ́n jẹ wá jàpàjàpà wọ́n sọ Yorùbá dá nǹkan mi ẹ lọ go to diaspora àwọn country tó wà lókè òkun ẹ lọ bẹ́ẹ̀ ọmọ Yorùbá lẹ máa rí tẹ̀ tó wọ́ọ̀sù tó ń ṣe àmọ́ ṣiṣẹ́ àṣefẹ́ ẹ̀kú iṣẹ́ kó ba lè jẹ́yàn kó lè jẹ kó lè mú kó lè tún ẹbí ẹ̀ ṣe ẹ̀yin jókòó gbogbo ọrọ̀ ayé ìran ọmọ Yorùbá ẹ̀ ń kó mi ẹ̀ ń jẹ wọ́n wá gbọ̀n lé yín lọ́wọ́ inú yín dùn ẹ lọ́mọ Yorùbá ni yín wọ́n Nàìjíríà ní ẹ sunkún ni wọ́n ìwà tó pẹ̀lú màmá kẹsẹ̀tì ó mọ̀ mí dáadáa mo dìbì sọ fún ẹ pé kó má mẹ́sẹ̀jì mi mọ́ mi mò ń bọ̀ fún ẹ o ìyá sàṣẹ́ kíá oríṣiríṣi ọbẹ̀ lọ́jọ́ pé ìyá kàṣẹ́ẹ̀tì mò ń bọ̀ fún ẹ wá gbọ́ níbi tí ọ̀rọ̀ lẹ́nu mi ṣé ẹlẹ́ẹ̀ní tìjú ni ẹlẹ́ẹ̀ní tìjú téèyàn bá ti wà tí ò bá ní tìjú èèyàn á fọwọ́ ti ojú ẹ̀ ní á fọwọ́ ti ojú nítorí ẹ̀ ní tìjú ìyá pàṣẹ ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ stupid ni ẹ̀yin àgbàlagbà ìyá afọ́fúgbé mu wọ̀nyí Tinubu náà já fún Tinubu ọmọ ìyá alákó bàbá ẹ kò rí ẹrí kò tiẹ̀ mọ̀ ẹrí kò mọ̀ bóyá ó lì bóyá ó wà láyé ó wà láàyè ẹ ṣe gbogbo ẹ ṣe ya dìdìrì aláìmèrò aláìmara náà àwọn wílájà kìíní àná ẹlẹ́yàn burúkú ni wá ẹni ṣe la kórìíra Tinubu ọmọ Yorùbá gbógun ti Yorùbá ó ṣe èmi dìgírí láti fún yín láìkí Tinubu tó mi ṣùgbọ́n torí pé Tinubu ò tóbi ju ìran ọmọ Yorùbá lọ mò ń sọ mò ń tún sọ Tinubu ò tóbi ju Yorùbá lọ Yorùbá orílẹ̀-èdè náà òpó kan ní Tinubu nínú ìran ọmọ Yorùbá òpó kan dẹ̀ ni bàbá tó bí mi ó dẹ̀ ti bí mi sílẹ̀ èmi fúnra mi náà òpó ni mí ọ̀pọ̀lọpọ̀ òpó ló wà nínú ìran Yorùbá tó gbé ní pé ní ìran Yorùbá ni tó gbé dúró tí wọ́n jẹ́ kan bẹ́ẹ̀ tó wò mí tí wọ́n jẹ́ kan Tinubu ò tóbi ju gbogbo wa lọ mo fẹ́ràn ẹ̀ ìdí tí mo fi sọ́gbà náà nìyẹn pé bàbá ẹ wá ṣe first president Nàìjíríà torí ìfẹ́ tí mo ní sí ni Yorùbá ẹ wá ṣe the first president of Yorùbá land kó wà lákọọ́lẹ̀ ṣé báwọn kan fẹ́ bù mí ní mú jẹ wọ́n fẹ́ bù mí lójú jẹ pé Ọmọlúkà ìkà ni ẹ èèyàn burúkú ni ẹ bó ṣe máa sọ pé ṣùgbọ́n èmi tí mo sọ̀rọ̀ mo fẹ́ kán lè mọ̀ ní pé mo nífẹ̀ẹ́ ọkùnrin ṣùgbọ́n kì í ṣe Nàìjíríà kò sí solution lọ́wọ́ Tinubu mo sọ mo tún sọ ni ó lè ní inú dáadáa pé mo fẹ́ ṣiṣẹ́ ó lè ní ọpọlọ tó lè fi ṣe nǹkan ṣùgbọ́n Nàìjíríà system ò lè jẹ́ kí Tinubu ṣe anything fún ìran ọmọ Yorùbá mo sọ mo tún sọ ni I can bet it with everybody. Nigerian system can never allow Tinubu to do anything to favour you. Ṣé bí Jonathan bó ṣe ya olórí burúkú ẹ̀dá tó nìyẹn tó ṣe president fọdún 4 àbí 6 tí àwọn state yẹn ò bá dún anything nípa ẹ̀ ṣé bó ṣe yọ olórí burúkú tó nìyẹn kì í ṣòun ni ò ṣe it is the system it is the constitution it is the people behind the government àwọn tó ń rú wọ́n lè parọ́ fún yín báwọn ní president ta ló sọ fún ẹgbẹ́ Tinubu ní president Nàìjíríà is just a ceremonial president ẹ máa tọ́ra yín jẹ
ẹ mọ wàhálà tó ń bọ̀. I will keep on telling you. Ọmọ Yorùbá ẹ dìde kó tó pẹ́ jù. Kó tó pẹ́ jù. A máa sọ ẹni bá dé tí mi kó gbọ́ Ọmọlúkà ni mò ń jẹ́. Ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojo, ọmọ aṣàkókò yìgbòyìgbò. Ẹ̀rù ò kì í bodò tèmi, ẹ̀rù ò kì í bodò, ẹ̀rù ò kì í bá kí. Èmi ò bẹ̀rù o. Kò sẹ́ni tó bá rẹ̀rù tí ò kì í, ẹni tó bá débi ẹ̀rù á bẹ̀rù. Ṣùgbọ́n tó bá ti ń di pé ẹ̀rù yìí tí ò tí ì ní ikú nínú ni mo lè máa sọ pé ṣùgbọ́n tí n bá ti rí clear pé eléyìí ikú ni kò sí ìbẹ̀rù mọ́. Bye bye. Ikú dé òde náà nìyẹn, oníkálukú máa bá tiẹ̀ lọ. But I no go die. Ṣẹ̀dá mi sọ pé ikú mi di ọ̀la. Tó bá kú ọ̀la tó kú ọ̀la. Tó bá tún wá kú ọ̀la ṣẹ̀ tó wá kú ọ̀la. Torí pé ọ̀la ò kì í tán. Ikú mi dọ̀la. Tó bá dọ̀la tó kọ̀la. Ọ̀la tó kọ̀la. Ọ̀la tó kọ̀la. Tó bá tún kọ̀la tó kọ̀la. Ọ̀la kì í tán. Ìsìnkú ayé ni màá bá jẹ, ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀yìndà. Àyíká ayé ni màá bá jẹ, mẹ́mà ní báwọn yá yíká ọ̀run o, ìsìnkú ọ̀run pẹ̀yìndà o. Ọ̀wọ́n rí ìṣòro gbé o, ìsìnkú pẹ̀yìndà lẹ́yìn mi. Àbínú ẹni dẹ̀yìn lẹ́yìn mi o, ọ̀wọ́n rí ìṣòro gbé o, ìsìnkú pẹ̀yìndà lẹ́yìn mi. Bí gbogbo ayé di tẹ́ mọ́ mi, wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa, àwa ọmọ Olódùmarè. Ẹ dìde kẹ̀yìn Olúwa torí wípé hallelujah ni òun ni, hallelujah wà nínú ìṣe mi. Bí ayé fẹ́ bí ayé kọ̀, wọ́n á tẹríba fún Olúwa. Bẹ́ẹ̀ kọ́ ẹ tẹríba fún Olódùmarè ni. Àdàbí tí ò bá ṣe Ọlọ́run ló fi sí mi lọ́kàn eléyìí tèmi ṣe. Tó bá ti dá Ọlọ́run ló fi sí ọkàn tèmi pé máa ṣe sẹ́ẹ̀ kò sí tẹ́ ṣe. Ẹ bá lẹ́ mọ́ ni ẹ mọ̀ mú asán ni. Bẹ́ẹ̀ mọ́ ni ọ̀la lẹ́ mọ̀ mú. Bó ṣe wà nìyẹn. Èmi ní Ọlọ́run lólùgbèjà. Ìsì ń bẹ lẹ́yìn ní gbogbo ìgbà. Kì í fi mí lẹ̀. Akọ́ mi mo gbẹ́kọ̀ọ́. I will give you all respect. But in a matter of Yoruba land, gbàgbé respect yìí, màá tanná sójú ẹ̀ tó bá yẹ kí n tán. Inú mi dùn gbogbo àwọn dádì mi mọ́mì mi tí mo bá sọ̀rọ̀ lé ni wọ́n máa gbọ́. Mo mọ̀ pé yóò olóríire máa ṣí ẹ̀. Wọ́n á rí gbọ́. Dádì mi lágbájá á rí gbọ́. Bàbá mi ta ọ̀rídì lágbájá á rí gbọ́. Adéwálé Adéníyì á rí gbọ́. Ẹgbẹ́ tó kún á rí gbọ́. Màmá mi Adépọ̀jù á rí gbọ́. Adéníyì Adéwálé á rí gbọ́. I am very sure of that. And God will bless you all. Ẹ pín kẹjẹ kó dọ̀dọ̀ gbogbo àwọn tí mo sọ yìí. Tọ́mọ wọn kankan bá rí wò á dọ̀dọ̀ dádì. Kò ní bàjẹ́ fún ojú òní tì í. Ọmọlúkà ni mò ń jẹ́. Orúkọ mi ò pé méjì. Ẹ pàdé mi lọ́la. Màá tún mú Gbáǹkọ́ wá fún yín. Gbáǹkọ́ yìí ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ Ìgbò. Wọ́n ń bẹ́. Ó ní nǹkan tó sì káàmù mi tí ò jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. But màá sì sólò kí n ṣe findings mi náà. Màá sólò. If not, èmi ń bá fún wọn jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ni. Mo ní fídíò wọn fún bí. Màá play ẹ̀ fún yín. Gbogbo rádaràda tán sọ kiri yẹn. Ìgbòho ń ṣe ní àrífín o. Ẹ lọ máa wọ́ Kánú yín, ẹ lọ wọ́ nílẹ̀. Ìgbòho has never mentioned that you should go and attack anybody in life. Ìgbòho sọrí láyé pé go and attack this place. Ìgbòho has never in any day or any minute or any second control or command anybody to attack anything in Yoruba land or in Nigeria so far. But then when you party that the Kanu to give order pé attack this, destroy that. So àti Nnamdi Kanu àti Sunday Ọmọdéyẹmọ they are two different things entirely. Òróró àti omi làwọn méjèèjì kò lè méjèèjì ò jọra wọn kò jọra láyéláyé wọn ò ń ṣe kan. So mo ń bá ọ̀rọ̀ yín bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni. I am coming for you. Today don't go. My program na 1 minute, 1 hour. So kẹ́ tètè gbọ́ nísìnyí kẹ́ jẹ́ kétí yín gbọ́ kẹ́ tètè so ewé agbẹ́jẹ́ mọ́wọ́ tó bá jẹ́ bí Biafra ilẹ̀ fẹ́ jà fún kẹ́ mójútó. Let us fight for our own land. Ṣégòrè Jésù Olúwa wa àmín. Ọmọlúkà ni mò ń jẹ́ o. Ẹ tó bá nídìí ilẹ̀ sí Ìbàdàn sí Abẹ́òkúta sí Èkó
sí Ondo State sékìtì sọ́ṣù ẹ̀pọ̀ Ọmọlúkà kàbàyí bẹ́ẹ̀ tiẹ̀ anything tẹ́ bá fẹ́ fi lẹ̀ yẹn ṣe ẹ fẹ́ fi kọ́ school ẹ fẹ́ fi kọ́ hotel ẹ fẹ́ fi kọ́ ilé epo ẹ fẹ́ fi kọ́ ilé ìgbé tàbí ẹ fẹ́ kọ́ bí tẹ́ fẹ́ máa gbé sí ẹ fẹ́ kọ́ hostel anything ẹ ṣáàt pẹ̀lú Ọmọlúkà pẹ̀lú nọ́mbà mi 070-46092484 again 070-46092484 ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe +234 ní ẹ̀fìkún bẹ́ẹ̀ kẹ́ ẹ pé Ọmọlúkà máa jẹ yín bẹ́ẹ̀ bá pè direct tí mi gbé ẹ send message ní WhatsApp o Ọmọlúkà ń fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹ máa pè yín tèmi nìyẹn God bless you Ọmọlúkà is my name thank you ó yá máa kọ òbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ẹ má gbàgbé o àwọn tó wò wá nínú TikTok wọn ò tiẹ̀ fún wa kódà ordinary like wọn ò tẹ́ wọn kàn ń wò ní ordinary like ní TikTok they can't even do it ẹ̀yin tèmi ní Facebook mo pè fún yín tọ ọwọ́ yín YouTube ẹgbà orí yín wà bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún gbogbo yín ẹ̀yin tẹ́ ń wò mí náà ní TikTok kò ní bàjẹ́ fún yín o ṣùgbọ́n bẹ́ẹ̀ tiẹ̀ like ẹ̀ no gift no like mi ò bínú tàbádé lọ́la ẹ lè wá like ẹ̀ lọ́la ẹ ṣé mo dúpẹ́ ó yá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ẹ máa bá mi tẹ̀.